dákun ọkọ ìyá mi yóò dáa fún yín, ajá ò ní gbé yín lọ́mọ lọ. àìbá a mọ̀ bóyá mọ̀lẹ́bí mi ni, bóyá àbúrò mi ni, bóyá kan ni tí mo wá pè ọ́ wípé ọmọ ìfẹ́ wá upgrade ara rẹ o ní ọ̀dọ̀ rẹ. Èló lọ́ọ́ gbà tó o sì gbowó tí ìsayé ayé àwọn bàbá wa tán gba 5,000 tí ìsayé 1990 2000 and kínní kan tán gba 10,000. òye ọba ẹ̀ náà sìn tó jẹ́ pé má ti gba 5,000 ọmọ lè sin bí ṣe ń sin ọ̀gá, yóò tún lè àbúrò ọ̀gá, yóò lè fọṣọ ń bẹ, yóò lè ọ̀dọ̀ fámìlì ìyàwó ọ̀gá, yóò lè sin gbà ń bẹ. tá a ti kúrò ní ayé ìgbà náà tó jẹ́ pé ní ìsìn bíi 700 800 mílíọ̀nù lẹ́ ń gbà. kò yọ ní ìsìn lọ́wọ́ lọ́mọ òbọ̀ gbálẹ̀ lọ kó pankẹ́rẹ́tì ní tán léròdòdò àbí lẹ́yìn ọ̀run léròdòdò tí ẹ ó ta o. kí mo sọ fún ọ tí ẹ ó ta sórí èmi bí mo ṣe wà yìí bóyá ọ̀tí ìmọ̀jẹ́ ń ṣàlàyé fún ọ. ní tó bá yẹ ń kó lọ́lọ́run lọ ń ó kó lé lọ, ní tó bá yẹ ń kó léjọba lọ́wọ́ ń kó léjọba lọ́wọ́ o. ní tó bá sì yẹ kí n yanjú lọ́rọ̀ ara mi ń ó yanjú rẹ só ti yí ọ. ní tí ọlọ́pàá lè bá yanjú tí wọ́n fi ọ sẹ́yìn ìjàgà ń lè kó lọ́lọ́run lọ́wọ́ kí wọ́n á sọ wípé ọlọ́run ó dáa, ọlọ́run ó ṣèdájọ́ kó ń tí ẹ̀ ń wájú wo ọ ti kó. kí mo sọ fún ọ ti kó ọ gbà mí ní lọ́wọ́ mọ̀lẹ́bí mi kan pé wá kọ́ṣẹ́ ọ máa ná torí pé òbó gbálẹ̀ ṣọ́ọ̀bù ọ lè yọ owó ọmọ ọ̀dọ̀ tàbí ọyọ owó ẹni tí wọ́n bọ́ gbálẹ̀ nu mílítọ̀ gbà. ẹni tó tún wá kọ́ṣẹ́ náà iná ẹni kó tún wá mọ́ bọ́ gbálẹ̀ kò wá bọ́ gbálẹ̀ nù lọ mú pankẹ́rẹ́tì lọ́mọ wá délé ní ara pọ́n èmi tára kan tẹ́lẹ̀. dákun ọkọ ìyá mi èló nìwọ kọ́ṣẹ́ ọjẹ́ nígbà ọkọ́ṣẹ́ tí èló lọ́ọ́ fi kọ́ ọ, èló lọ́ọ́ fi kọ́ ọ bóyá 10,000 lọ́sàn àbí 20,000 ọ̀tún fẹ́ wá mọ́ lo mẹ́tọ́ọ̀dù ní ìsìn nígbà tó gba mílí tó gbowó tó gba dúró owó a pàdé lágbo ọlọ́pàá. kí mo sọ fún ọ a pàdé ìjọba ó bá dá sí èyí tí kú lọ́lọ́pẹ́ ẹ fọ̀rọ̀ mọ́ ọlọ́run àbí kán mọ̀ sọ wípé ẹ̀kan mo lè lálùbáríkà ni ọmọ tí ò lálùbáríkà mo kó 700,000 800,000 1 million lé lọ́wọ́ àbí kó wá kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ kò tí ì ní àlùbáríkà báwọn nígbà àwọ̀ kọ́ṣẹ́ ti ń 10,000 àti gbogbo owó freedom tán ṣe sótówó sótó mo bèèrè lọ́wọ́ rẹ. ó dáa wọ́n ṣerú ẹ sí mọ̀lẹ́bí mi náà tó mọ̀ wọ́n ti jẹ́ mọ́ sọ̀rọ̀ lẹ̀ láti kẹ́rin iná.